bí tẹ́tí lọ́ máa rè síwèé mi wò pé ó dáa mo wà lọ́mọ ọdún báyìí gbogbo owó èèyàn ní ti báyìí mi ò sí kí ló fà á báyìí ló ṣe rí báyìí ní àti mojútùú ọ̀rọ̀ tó jẹ́ ká yí rọrùn jọ̀hún ni torí wọ́n ti mọ̀ alágbẹ̀ ti mọ̀ àgbẹ̀ lòun ọlọ́dẹ ti mọ̀ pọ́dẹ lòun ìjòyè ti mọ̀ pé ìjòyè lòun ọba ti mọ̀ pọ́ba lòun ìṣòwò ọjà ti mọ̀ pé ṣòwò ọjà lòun kò sẹ́ni tí ń ṣiṣẹ́ oníṣẹ́ kò sẹ́ni tí ń rìn onírìn kò sẹ́ni tí ayé rẹ̀ ń dojú rú. So ṣé ó ṣeé ṣe kéèyàn yan ìpín látọ̀run ẹ̀mọ́ tá a bá ti délé ayé ànímọ́ àti tá a bá lọ sọ́dọ̀ ẹlẹ́rìí. ṣó wá ṣeé ṣe ká nǹkan táwọn olóyìnbó ń pè ní fulfil purpose láì ṣe pé àtọ̀ Ifá lọ ṣé dandan ní ká tọ̀ fún wa ká tó fulfil purpose. n tó fà á tí olódùmarè fífẹ́ lẹ́rìí sí gbẹ̀ngbà tá à ń yan pọ̀ náà nù ó ti mọ̀ pé a gbọ́dọ̀ mú lè rí níta yan ká mú ṣẹ fulfilling the purpose ngan tá a gbọ́dọ̀ wá sí láyé nù gbogbo oore tó yan gbọ́dọ̀ wá yàn kó o sì rí i pé ó ṣeé ṣe bẹ́ẹ̀ fún ọ olódùmarè sì ti mọ̀ pé àwọn ènìyàn bá délé ayé àrírántí ní ìfẹ́lẹ́rìí lẹ́fún a gbọ́dọ̀ tọ́ ẹlẹ́rìí lọ láti lè mú kì í sọ̀rọ̀ ń pa owó nìkan kì í sọ̀rọ̀ ń pa ìyàwó nìkan kì í sọ̀rọ̀ ń pa ọmọ nìkan àní nípasẹ̀ bá a ṣe jíjẹ́ ṣe mọ̀ pé téèyàn bá ní ìdáhùn sí àwọn ìbéèrè ayé rẹ̀ èyí ní ìfọ̀kànbalẹ̀ kì í sọ̀rọ̀ owó nìkan owó ọ̀tọ̀ ìyàwó níní ọ̀tọ̀ ọmọ níní ọ̀tọ̀ àlàáfíà ọ̀tọ̀ ìfọ̀kànbalẹ̀ gan tó dúró tọ̀ àwọn gan wọn pé àwọn ilé ìwọ̀n pé kí nìkan ní self awareness kó ọmọ ara rẹ̀ gan ọ̀tọ̀ so a ní ìdàpọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni láti lè mọ gbogbo ẹ̀ ẹ̀já àtọ̀kalẹ̀. Ifá yìí ṣé àwa ọmọ Yorùbá nìkan ló jẹ́ ẹlẹ́rìí ìpín fún mi àbí gbogbo ọmọ ẹ̀dá ènìyàn nítorí mò ń wò pé àwọn ilé ìbò mọ́ Israel wọ́n ní Jesus Christ àbí Mósè àbí nǹkan kan àwọn Muslim wọ́n ní Muhammad àti Quran ṣé Ifá tí a lè sọ pé Ifá ló jẹ́ ti àwọn ọmọ Yorùbá àti nǹkan náà. ọ̀nà méjì ló wà àwa ní ẹ̀yà kan ṣoṣo tí wọ́n ń pè ní ènìyàn ṣe mọ̀ bẹ́ẹ̀ òǹkàlùkù ló lédè tí ẹ ti ń sọ àwa là ní Ifá ṣùgbọ́n Ifá ń sọ nínú odù ń sọ̀rọ̀ àwọn ẹ̀yà míì náà ìyẹn ni pé Ifá rídìí ayé Ifá kàn fi rídìí ayé ní bẹ̀rù ṣé ẹ gbọ́ mi Ifá sọ̀rọ̀ àwọn ènìyàn Ifá sọ̀rọ̀ gbogbo ènìyàn ẹ wò tẹ́ bá dé Amẹ́ríkà nísìn púpọ̀ ni wọ́n ló ń ṣe Ifá tẹ́ bá dé Caribbeans tẹ́ bá tiẹ̀ dé Cuba èyí tí ń ṣe Ifá pọ̀ ju ẹni tí ń ṣẹ̀sìn mí lọ bẹ́ẹ̀ náà Brazil káàkiri oníkálukú ti ń rí wípé Ifá jẹ́ àwọn nǹkan ìpìlẹ̀ tó jinlẹ̀ ṣe mọ̀ pé nígbà tí àwọn olóyìnbó tí wọ́n ń wádìí ayé níbi tí àwọn nǹkan kan ti bẹ̀rẹ̀ wọ́n rí pé Áfíríkà ni Africa is the oldest civilization gbogbo alamọ tí wọ́n ń pè ní yangi òkúta ni so máa ń sábà wù lójú ọ̀nà òkúta yìí ó jáde láti inú ilẹ̀ ó wá mú ṣéèpù Áfíríkà ibẹ̀ wá jìnnà síbi tí Odùduwà fẹ̀ràn kọ́kọ́ tẹ̀lẹ̀ sí bí ìgbà tí wọ́n ti fún yàn ní pé máàpù tẹ́ fẹ́ ṣe ni o ṣùgbọ́n àwọn èèyàn dúdú àìfẹ́ wádìí gbogbo kaba yìí yóò nídìí tá a gbọ́dọ̀ fi lè mú wádìí ní Ifá Ifá kì í ṣe ẹ̀sìn ṣùgbọ́n ní ẹ̀sìn nínú. Ifá kì í ṣe ẹ̀sìn òun ní ẹ̀sìn nínú. Kí wá ní Ifá jẹ́ tí ì bá ń ṣe ẹ̀sìn sọ̀rọ̀ sọ pé Ifá kì í ṣe bí àwọn Christianity Muslim Buddhism kí wá ní. Ifá jẹ́ àkójọpọ̀ gbogbo ohun tí ń bẹ nínú ayé ó ti ju ẹ̀sìn lọ tí mo sọ pé kì í ṣe ẹ̀sìn ó ní ẹ̀sìn nínú nù àkójọpọ̀ pọ̀. So a lè sọ pé Ifá ò ní kò ṣe kíní tó máa sọ pé Christian máa ṣe Christian Muslim lèmi ò lè máa ó fara
àkójọpọ̀ gbogbo ayé. Àkójọpọ̀ gbogbo ayé. The unifying principle. Èyí tó kú fi kalẹ̀ bẹ́ẹ̀ ṣe pèlè léèbó náà dà bẹ́ẹ̀ ṣe ṣe ìbọn sí ló ti mú jù nígbà àkójọpọ̀ gbogbo ẹ̀ jù ẹnẹ. Ẹ lè kí fákan fún wa tó sọ̀rọ̀ nípa ìpín ìṣẹ̀dá ènìyàn tí gbogbo nǹkan lọkùnrin ìfẹ́ lò ó ju ògùn àròsù nǹkan sọ bẹ́ẹ̀ pé dídùn tàgbọn dídùn tọ̀gẹ̀dẹ̀ dídùn tìrèké bá fún mi láì fáwọn rèé yan orí ọ̀la lọ́dọ̀ bára pẹ̀tù ìṣe mo yan owó mo yan ikú mi pẹ̀lú ẹ̀ o ń bẹ̀rẹ̀ láti máa pe ayé rẹ̀ ẹ̀gbọ́n tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé dídùn tàgbọn dídùn tó dùn láyàn àmì náà lọ́ọ́ rí yan orí ọ̀la lọ́dọ̀ bára pẹ̀tù bára pé ó ṣe ìṣe mo yan owó mo yan ọmọ mo yan àìkú mi pẹ̀lú ẹ̀ tàbá sì ní àìkú gbogbo rẹ̀ ní máa ń wá bá ní.